tó èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún fi àsìkò yìí mo kí n fi gbogbo yín pátápátá wípé ẹ kú kàlẹ̀ ń bẹ̀ ń o mo sì kí wa pátápátá pé a kú àmójúbà oṣù tuntun lágbára Ọlọ́run Lódùmarè ẹ̀mí wa yóò rí ọ̀pọ̀lọpọ̀ oṣù láyé àní fọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Olódùmarè. Bẹ́ẹ̀ bá gbàgbé ìwé ìtàn àròkọ tá à ń kà lọ́wọ́lọ́ ó ní ìwé tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀nà òmìnira ọ̀nà ẹ̀jẹ̀. Ṣé ìgbàgbé bí tá a bá ìwé náà dé? Bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rí wípé àwọn aláṣẹ ìlú àìnítìjú wọ́n ti sòjóró lórí ọ̀rọ̀ ètò ìdìbò sí ipò ààrẹ tó wáyé. Àwọn ọ̀dọ́ wọ́n ti fárígá wípé àwọn ò ní gbà. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn. Nínú ẹ̀hónú hàn náà àwọn bíi mẹ́rin nínú wọn ó ti jẹ́ pé Olódùmarè ibi tí wọ́n péjọ sí tí wọ́n ti ń ṣàpérò. Olúkálùkù mú àbá wá. Ibẹ̀ ní Kẹ́mi ti sọ wípé òun ní àbá kan. Àbá wo ni Kẹ́mi ní? Ibẹ̀ òun la parí orí kìíní sí. Orí kejì òun la ó ti máa bẹ̀rẹ̀ báyìí. Àkọlé wo olóńbẹ lórí kejì? Òru òun là á sìkà. Béèyàn bá sìkà lọ́sàn-án ó ṣeé ṣe kó nítọ̀hún má fara rí lọ. Òru òun là ń sìkà. Ẹ wá nǹkan fìdílé ẹ máa bá mi ká lọ. Aago 11 alẹ́ ó kọjá ìṣẹ́jú díẹ̀. Àwọn ọlọ́pàá mẹ́rin kan wọ́n ń rojọ́ ní àgọ́ ọlọ́pàá. Ọ̀kan nínú wọn ó dìde, ó mú ìbọn ìléwọ́ rẹ̀, ó sì jáde sí ìta. Ó dé ìta, ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò, ó sì ń bá ẹnìkan sọ̀rọ̀ lódì kejì lọ́hùn-ún. Ó ṣàkíyèsí nǹkan kan fírí nínú òkùnkùn. Ó já ìpè rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó padà sí inú ilé. Ó mú iná àtẹ̀tàn lórí tábìlì. Ó sì padà sí ìta. Ó tan iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀ sí ibi tí ó ti kófìrí nǹkan kan náà. Ó rí ẹrin wúrẹ́dú kan níbẹ̀. Ó pòṣé. Ó sì pa iná àtẹ̀tàn ọwọ́ rẹ̀. Ó pe ẹni tó ń bá sọ̀rọ̀ lórí fóònù padà. Ó rìn lọ sí ọwọ́ ẹ̀yìn àgọ́ ọlọ́pàá náà. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ọmọbìnrin kan dúró ní ẹnu ọ̀nà àgọ́ ọlọ́pàá náà. Aṣọ tó wọ̀ ó ti ya ní ibi àyà báyìí. Bẹ́ẹ̀ ni irun ti dàrú mọ́ lórí. Tó bẹ́ẹ̀ tó fi ṣòro láti rí ojú rẹ̀ dáradára. Ọmọbìnrin náà wọ ṣòkòtò péńpé kan báyìí. Apá àti ẹsẹ̀ rẹ̀ ó bu táútáú. Bí àwọn ọlọ́pàá mẹ́ta tó kù nínú tẹ̀sán náà ti rí ọmọbìnrin náà, wọ́n sinmi ẹjọ́ tí wọ́n ń rò. Ọ̀kan nínú wọn mú kóńdó tó wà ní iwájú rẹ̀. Ó dìde, ó sì ń bọ̀ tààrà lọ́nà ọ̀dọ̀ obìnrin náà. Ó kọjá lára ọmọbìnrin náà sí ọ̀nà ìta. Ó yọjú wo ìta ṣùgbọ́n kò rí ẹnikẹ́ni. Ó pe ọlọ́pàá tó wá mú iná àtẹ̀tàn ní inú ilé ní ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn ṣùgbọ́n kò gbọ́ ìdáhùn rẹ̀. Ó rò pé bóyá ó ti lọ sí gá. Ó padà sínú ilé. Ọmọbìnrin náà ti sún kúrò lẹ́nu ọ̀nà tó wà tẹ́lẹ̀. Ó ti wọ inú ilé dáadáa. Ọlọ́pàá tó mú kóńdó lọ́wọ́ náà súnmọ́ ọmọbìnrin yìí. Ó bẹ̀rẹ̀ sí ní rìn yí ọmọbìnrin náà po. Bẹ́ẹ̀ ló ń yẹ̀ ẹ́ wò fẹ́nẹ́fẹ́nẹ́. Ó kọjá lọ sí ọwọ́ iwájú ọmọbìnrin náà. Ó ṣàkíyèsí wípé aṣọ tí ọmọbìnrin náà wọ̀ ó ti ya ní ibi àyà. Ó ranjú mọ́ àyà ọmọbìnrin náà. Ọmọbìnrin náà fi ọwọ́ fa aṣọ sókè ní ibi àyà ara rẹ̀. Ọlọ́pàá náà rẹ́rìn-ín. Ó fi kóńdó ọwọ́ rẹ̀ ó fi kó irun tó dà wá sílẹ̀ kúrò níbi ojú ọmọbìnrin náà. Ó rẹ́rìn-ín. Ó sì kọjú sí àwọn ọlọ́pàá méjì tó kù. Ó ní ẹ̀sùn ìfipábánilòpọ̀ ni. Ọmọbìnrin náà ní rárá o, ẹjọ́ ọkọ mi òun ni mo wá fi sùn yín. Àwọn ọlọ́pàá méjèèjì tó wà lórí ìjókòó tẹ́lẹ̀ wọ́n dìde. Wọ́n súnmọ́ ọmọbìnrin náà. Ọlọ́pàá àkọ́kọ́ tó wà pẹ̀lú rẹ̀ òun náà ti rìn lọ sí ibi ọwọ́ ẹ̀yìn ọmọbìnrin náà. Ó bẹ̀rẹ̀ sí ní wo ìdí rẹ̀. Àwọn ọlọ́pàá méjì tó ṣẹ̀ṣẹ̀ dìde náà wọ́n ń fi ọwọ́ pa ọmọbìnrin náà lára. Ọmọbìnrin náà fún ọlọ́pàá tó wà ní iwájú rẹ̀ ní ìpá ní ibi abẹ́. Ó wọ́ ìkejì mára. Ó fún un ní ìkúùkù ní ibi ọrùn. Kò sì mí pẹ́kẹ́ tó fi wó lulẹ̀ gbì bí ìtì igi gbígbẹ tó sì dákú lọ gbọnagadá. Èyí tó wà ní ẹ̀yìn ọmọbìnrin náà ó ti wòran ìdí onídìí lọ tó bẹ́ẹ̀ débi pé kò tètè mọ ohun tó ń ṣẹlẹ̀. Àsìkò tó sọ iyè sí, àwọn ìgìrìpá ọkùnrin 6 wọ́n ti ya wọlé. Wọ́n kó o ní papá mọ́ra. Bẹ́ẹ̀ ni àwọn méjì mìíràn ń ti ọlọ́pàá tó lọ gba ìpè ní ìta lẹ́ẹ̀kan wọlé bọ̀. Wọ́n ti fi nǹkan dí i lẹ́nu. Bẹ́ẹ̀ ni wọ́n so ó lọ́wọ́ méjèèjì sẹ́yìn. Kí èyí tí wọ́n gbá ní ìpá ní ibi abẹ́ kó tó paradà tán, wọ́n ti bò ó bí èèrà bu ṣúgà. Wọ́n sì di òun náà lọ́wọ́ ládì sẹ́yìn. Ọ̀kan nínú àwọn ọkùnrin náà súnmọ́ obìnrin tó kọ́kọ́ wọlé lẹ́ẹ̀kan. Ó ní o káre Kẹ́mi, obìnrin bí ọkùnrin ni ọ́. Kẹ́mi ní ìdúró òsí o, ìbẹ̀rù òsí fẹ́ni tó gbólómì. Omi gbígbóná kò gbọdọ̀ pẹ́ lẹ́nu. Bẹ́ẹ̀
òun lọ́wọ́ kò gbọdọ̀ pẹ́ nínú ìsà kéèkì tó bá wà ní inú ìsà. Kẹ́mi fi ọwọ́ kó irun tó dà wálẹ̀ ní ibi ojú rẹ̀ kúrò. Ó mú kọ́kọ́rọ́ tó pọ̀ kan báyìí tí wọ́n dì papọ̀ lórí tábìlì. Ó ní, ẹ tẹ̀lé mi. Díẹ̀ nínú wọn wọ ibì kan nínú tẹ̀sán náà lọ. Kò sì pẹ́ tí wọ́n tó fi jáde padà pẹ̀lú Àdìgún àti Akin. Wọ́n tú àwọn díẹ̀ tí wọ́n ti wà nínú ìgbèkùn tẹ́lẹ̀ náà sílẹ̀. Olórí ọ̀dọ́ ní àlọ́yá oníbodè apòmù. Wọ́n ti àwọn ọlọ́pàá mẹ́rẹ̀ẹ̀rin náà, wọ́n tì wọ́n jáde lọ sí ìta. Ní òwúrọ̀ kùtù ọjọ́ kejì, àwọn ọ̀dọ́ wọ́n ti péjọ sí ilé àkọ́kù kan báyìí. Wọ́n ti bó aṣọ kúrò lọ́rùn àwọn ọlọ́pàá tí wọ́n kó ní tẹ̀sán ní alẹ́ àná. Wọ́n so àwọn ọlọ́pàá náà mọ́ igi bí ẹni so ewúrẹ́. Òjò sáré wọlé láti ìta. Gbogbo àwọn tó wà ní inú ilé náà òun ló sáré káraró. Òjò ní lálá ti lù. Òkìkí ìṣẹ̀lẹ̀ àná ó ti kàn káàkiri. Wọ́n sì ti mọ̀ pé àwa ni a ṣe iṣẹ́ náà. Ààrẹ ti fi ọ̀rọ̀ kan síta lówùúrọ̀ ní pé kí a jọ̀wọ́ kí a má ṣe ohun tó lè pa àwọn ọlọ́pàá tí a mú lára. Wọ́n sì rọ olórí ọ̀dọ́ àti ààrẹ wa tuntun ọ̀gbẹ́ni Àdìgún pé kí wọ́n yọjú sí ilé ìjọba kí wọ́n lè fikùn lukùn kí àwọn sì fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Olórí ọ̀dọ́ ní ìyẹn dára, bí ẹ̀gún bá ti débi yúù ó fẹ́ yọ nìyẹn. Àṣé wọ́n ní ọ̀rọ̀ tútù lẹ́nu tẹ́lẹ̀. A ò sáà lè jẹ́ kí ti àwọn ènìyàn wa tó ti kú kó gbé. Kò sí ohun méjì tó lè yanjú ọ̀rọ̀ yìí ju pé kí wọ́n gbé ìjọba kalẹ̀ fún wa lọ. A ó lọ yọjú sí wọn ní ilé ìjọba ká jọ sọ ọ́ nítùbínùbí, àbí kí ni ẹni mo wí. Gbogbo wọn ní owí ire. Kẹ́mi dìde ó ní, ẹ gbé ẹnu yín dákẹ́jàre. Kí ló wí ire náà? Ibì kan òní gbogbo yín sùn tí ẹ dorí kọ. Ṣé ààrẹ pẹ̀lú àwọn alámọ̀ràn rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jọ ń ṣèjọba tí ọpọlọ ti yọ́mọ́ lórí bí àbẹ́là òun lẹ fẹ́ lọ bá jíròrò? Ṣé àwọn lẹ fẹ́ lọ bá sọ̀rọ̀ tùbínùbí? Àwọn tí ẹ̀mí ènìyàn kò jọ lójú rárá. Àwọn tí wọ́n pa odidi ọ̀dọ́ 4 lọ́jọ́ kan ṣoṣo tí wọn ò sì kábàámọ̀ tàbí tọrọ àforíjì, òun ni ẹ fẹ́ lọ bá jíròrò? Ènìyàn tó wò sùnsùn tó tẹ ẹyin ojú fọ́pẹ́ tó tún fi ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀, sí irú ẹni bẹ́ẹ̀ ó lè rojú àti fọ́ ẹyin adìyẹ ni. Ìjíròrò wọn ò wúlò mọ́. Ète òun ni wọ́n tún fẹ́ fi èyí dá. Wọ́n mọ̀ pé bí àwọn bá ti yẹjú àwọn aṣíwájú wa, agara yóò dá àwọn ọmọ ẹ̀yìn tó kù. Bí wọ́n bá ti rojú àti pa wọ́n tí wọ́n wá lọ jù wọ́n sí àtìmọ́lé, ẹ rántí pé a kì í rí ẹfọ̀n ta lẹ́ẹ̀mejì. Kò ní ṣàìnira láti tún lọ tú wọn sílẹ̀ lẹ́ẹ̀kejì. Mo fẹ́ kí ẹ rò ó dáradára o, nítorí èrò òun lọ́bẹ̀ gbẹ̀gìrì. Ẹ má jẹ́ kí a fi wàdùwàdù mú orógùn ọkà ọ̀rọ̀ yìí kí a má bàa dá ìkòkò ọkà lu. Omi ò ṣeé mu bí ọtí, òkúta kò ṣeé mì bí òkèlè, bẹ́ẹ̀ ni ìbẹ́pẹ kò ṣeé jẹ lódidi tèèpo. Àdìgún ní òótọ́ ọ̀rọ̀ ní Kẹ́mi sọ̀kalẹ̀ yìí. A ò sì gbọdọ̀ kó iyán ọ̀rọ̀ náà kéré rárá. Ènìyàn kì í kó ẹsẹ̀ méjèèjì wọ ṣòkòtò lẹ́ẹ̀kan ṣoṣo. Àfẹni tó bá fẹ́ bá ara rẹ̀ nílẹ̀. Ẹ jẹ́ kí èmi nìkan kí n lọ yọjú sí ààrẹ. Olórí ọ̀dọ́ ní agbẹ́dọ̀ a kì í fi orí adé wọ́lẹ̀. Èmi ni wọ́n lọ sí ọ̀hún. Ẹ̀yin ẹnìkan kó tẹ̀lé mi ká jọ lọ. Àwọn ọ̀dọ́ bẹ̀rẹ̀ sí ní kùn yúnmúyúnmú. Àdìgún ní, ǹjẹ́ a rí ẹni tó ṣetán láti fi ara rẹ̀ jìn tí yóò tẹ̀lé olórí ọ̀dọ́ lọ? Àwọn méjì kan na ọwọ́ ní apá ẹ̀yìn. Olórí ọ̀dọ́ ní, ẹ jẹ́ kí Kọ́lá kó tẹ̀lé mi. Kẹ́mi ní, n ò mọ̀ bóyá torí pé mo jẹ́ obìnrin òun ni ẹ ò ṣe ka ọ̀rọ̀ mi kún. Láńlẹ́yìn àkàrà ìjẹ̀ṣà òun ni ọ̀rọ̀ yìí yóò padà já sí. Bí ẹ bá ní dandan kí àwọn ènìyàn wọ̀nyí ó lọ, kò burú o. Ẹ sáà máa múra òfò ènìyàn àti ogun tó ju ogun lọ sílẹ̀. Àdìgún ní, òfò ènìyàn bíi ti báwo? Ọ̀rọ̀ náà kìí ṣe bí o ti rò ó Kẹ́mi. Torí kí ẹ̀tọ́ wa kó lè tètè tẹ̀ wá lọ́wọ́ náà ni ìgbésẹ̀ tí à ń gbé yìí. Mo fẹ́ kí o fọkàn balẹ̀. Dídùn òun lọ́sàn yóò so. Àwọn náà mọ̀ pé àwọn ò gbọdọ̀ tàsé àgẹ̀rẹ̀ kankan nítorí àwọn ọlọ́pàá tó wà ní ìgbèkùn wa. Kẹ́mi ní, bí ó bá jẹ́ pé ohun tí ẹ rò nìyẹn, ojú gbà mí ti fún yín. Ìtàn ìnàkí ó mà ní ojú òtó. Bí ó bá jẹ́ ti ọ̀bọ, a lè sọ díẹ̀ níbẹ̀. Ìjọba tó ti ṣetán àti pa odidi ìlú run nítorí ipò àṣẹ. Ó ní ẹ lérò wípé ọ̀rọ̀ àwọn ọlọ́pàá 4 péré yìí yóò jẹ́ lógún àbí? Ó ti yé mi. Mo ti rí i pé ẹ sì fẹ́ ta ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ sílẹ̀ díẹ̀ sí nínú wa. Ẹ ò mọ̀ pé wọ́n lè lo àwọn tí ẹ̀ ń rán lọ yìí láti lè mọ ibi tí a farapamọ́ sí. Kò burú o. Ẹni tó bá mọ ibi tí ọ̀rọ̀ yóò yọrí sí, ọ̀tá ọlọ́rọ̀ nírú wọn.
ẹnìkan nínú wọn fi ọwọ́ kọ́ Kẹ́mi lọ́rùn, ó sì ń fà á kúrò ní àárín wọn. Ó mú Kẹ́mi lọ sí ẹ̀gbẹ́ ibì kan, bẹ́ẹ̀ ló ń pẹ̀tù sí i lọ́kàn. Kẹ́mi bínú yẹ ọwọ́ rẹ̀ kúrò lọ́rùn ara rẹ̀. Ó lọ sí ibi tí wọ́n kó gbogbo ohun tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá tí wọ́n lọ kó lálẹ́ àná sí. Ó mú ìbọn ìléwọ́ kan nínú méjì tó wà ní ibẹ̀. Ó kì í bọ ẹ̀gbẹ́ ṣòkòtò rẹ̀. Ó sì lọ jókòó takété sí ẹ̀gbẹ́ ibì kan. Ó gbé àgbọ̀ndù lọ́wọ́. Ní ọ́fíìsì ààrẹ wà lórí ìjókòó. Igbákejì ààrẹ, olórí ikọ̀ ológun, olórí ọlọ́pàá àti àwọn gómìnà 6 kan wọ́n wà lórí ìjókòó pẹ̀lú ẹ̀. Bí olórí ọ̀dọ́ ọ̀gbẹ́ni Dáramọ́lá àti Kọ́lá ti wọlé, wọ́n sọ fún wọn pé kí wọ́n jókòó. Lẹ́yìn tí wọ́n jókòó tán, olórí ọlọ́pàá òun ló kọ́kọ́ sọ̀rọ̀. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé Àdìgún àti olórí ọ̀dọ́ òun ni a fẹ́ bá ní gbólóhùn, síbẹ̀ ó bà náà ni kò tí ì bàjẹ́. Mo fẹ́ bi ọ́ léèrè ọ̀gbẹ́ni Dáramọ́lá, ǹjẹ́ irú rẹ òun ló yẹ kí o kó àwọn ènìyàn kan sòdí láti máa da omi àlàáfíà ìlú yìí rú? Bí kì í bá ṣe bó ti jẹ́ ni, ọwọ́ òfin òun ló yẹ ká fi mú un yẹn. Olórí ọ̀dọ́ ní àjàlá ta ń nà ọ́, ẹ̀yin náà kọ́ òun, ẹ̀yin olùkùmọ̀ tọwọ́ bá pó. Ṣé bí ẹni tẹ́ ẹ rán sí àárín wa kó wá dá làlúrí sílẹ̀, ó ti ṣiṣẹ́ tẹ́ ẹ rán tán, ẹ wá ń sọ̀rọ̀ òfin. Bàbá tó ju ọmọ rẹ̀ sí kànga tó ní ọmọjọlá pé òun ò tí ì bínú, bó bá bínú tán kọ́, kí ni ò bá dá lára? Ẹ ò tí ì lọ́wọ́ òfin, ẹ ti pa ènìyàn 4 tán. Bí ẹ bá wá fẹ́ lu ọwọ́ òfin kọ́, ẹ ò bá pa odidi ìlú run àbí? Ó mà ṣe o, bí ara ilé ẹni bá jalè, ó ṣe òun là ń wí. Gómìnà kan ní ẹ tiẹ̀ wo bó ti ń sọ̀rọ̀ gbàùgbàù bíi pé ẹgbẹ́ rẹ̀ òun ló ń bá sọ̀rọ̀. Olórí ọ̀dọ́ ní bàbá tó bá ti ń bá ọmọ jà sí tètè rẹ̀, ó ti tọrọ àrífín lọ́wọ́ irú ọmọ bẹ́ẹ̀. Gómìnà mìíràn tún ní àìníṣẹ́ òun ló ń da gbogbo wọn láàmú. Ènìyàn lè níṣẹ́ gidi lọ́wọ́ kó máa jìjà ìgboro. Olórí ọ̀dọ́ ní bẹ́ẹ̀ ni, ẹ kúkú rí sọ, àìníṣẹ́ ni ní tòótọ́. Àìníṣẹ́ tí gbogbo yín wọ̀nyí tẹ́ dà sí wa lágbádá látàrí àìmọ̀kan, ìwà olè, jẹgúdújẹrá àti ànìkànjọpọ́n tí gbogbo yín ń bá kiri. Ẹ̀yin lọ sọ pé àwa ní ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ ẹ fi àgùnfẹ́ eégún, ẹ kọ̀ láti fi okùn rẹ̀ sílẹ̀. Ẹ dá aṣọ ìṣẹ́ àti òṣì sí gbogbo wa lọ́rùn tán. Ẹ tún fi ọwọ́ ọlá gbá wa lójú. Àwọn ọmọ ti yín wọn ò ṣiṣẹ́, ṣùgbọ́n wọ́n ń ná owó bí ó ti wù wọ́n. Olè tí ẹ̀yin bàbá jà kù, òun náà lẹ tún kóran àwọn ọmọ tí Elédùà tí yóò fi lá yín lójú láìpẹ́. Gómìnà tó sọ̀rọ̀ kẹ́yìn dìde, ó fẹ́ gbá olórí ọ̀dọ́ lójú, ṣùgbọ́n àwọn tó kù wọ́n dá a lẹ́kun. Olórí ọ̀dọ́ tún ní agídí ọkàn tó ń bá wọn kiri náà nìyẹn. Kí ni a ti wí tí ẹ̀gún ti ń gùn wọ́n bíi Ṣàngó? Irú wọn náà ní ju àga tí wọ́n máa ń ya aṣọ mọ́ ara wọn lọ́rùn nílé ìjọba. Ààrẹ ní ọ̀wù aníkájẹ̀ kúrò ọ̀rọ̀ yìí kó tán, ẹ tún gbọ́n ọwọ́ rẹ̀ sínú àwo. Ọ̀gbẹ́ni Dáramọ́lá, n ò fẹ́ kí a máa gba ọ̀rọ̀ yìí bí ẹni tó ń gba igbá ọtí, torí n ò ní fẹ́ gbà yín ní àkókò tó pọ̀ rárá. Mo fẹ́ kí ẹ mọ̀ pé ẹ̀yin ọ̀dọ́ kan fapá jánu lásán ni, nítorí pé ọ̀rọ̀ náà ò yé yín rárá. Mo fẹ́ kí ẹ mọ̀ pé orí òun ló tá láàsán bá rògùn. Àtàrí àjànàkú ní ẹrù orílẹ̀-èdè yìí kì í ṣẹrù ọmọdé. Dàńdógó ó kọjá aṣọ àbínúdá. Apá ọ̀dọ́ kò ká ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Ìka tó bá tọ́ símú òun la fi ń run imú. Adìẹ wá sí ń làágùn, ìyẹ́ òun ni kò jẹ́ kẹ́ ẹ mọ̀. Olórí ọ̀dọ́ ní ọlọ́lá jùlọ, mo fi àpọ́nlé àti gbogbo ọ̀wọ̀ tó yẹ fún yín, nítorí pé ilé ọgbọ́n òun ni wọ́n ti bí mi, ọ̀dẹ̀dẹ̀ ìmọ̀ òun ni wọ́n sì ti wò mí dàgbà, omi àrògún àti èrò àtàtà òun ni wọ́n fi dásẹ̀ mi. Mo fẹ́ fi dá yín lójú pé bí ẹrù orílẹ̀-èdè yìí bó bá wúwo tó ju àtàrí àjànàkú lọ, àwa ọ̀dọ́ àti ṣetán láti gbé e. A gbàgbọ́ nínú àgbájọ ọwọ́ púpọ̀. Fún ìdí èyí, bí ẹrù orílẹ̀-èdè yìí bó ti wù kó wúwo tó, ẹ̀rọ pẹ̀sẹ̀ òun la ó fi gbé e. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé bí wọn ò bá fẹ́ ènìyàn mọ́ ní ìlú tí irú ẹni bẹ́ẹ̀ bá ń dárin, onítọ̀hún kò ní ní ilé gbé. Ìjọba yín ò tẹ́ àwọn ará ìlú lọ́rùn mọ́. Ìdí nìyí tí wọ́n fi dìbò fún ẹgbẹ́ wa. Igbákejì ààrẹ ní olórí ọ̀dọ́, ìjà ìlú ò mà ṣe é jà bí o ti ń jà yìí. Wò ó, a ti ṣetán láti fi ọ jẹ mínísítà nínú ìjọba yìí. Bẹ́ẹ̀ ni a sì ti ṣètò owó tó lé ní 200 mílíọ̀nù fún ìwọ àti èkejì rẹ yìí. Tíyín ni kí ẹ délé kí ẹ sọ ọ̀rọ̀ tútù fún àwọn tó kù yín. Ọ̀rọ̀ bá parí.
Kọ́lá ní bí ọ̀rọ̀ tútù ti tẹnu ẹja bọ́ àbí, ẹ wò ó olórí ọ̀dọ́, ó jọ pé àwọn kinní wọ̀nyí wọn ò ní ohun pàtàkì láti bá wa sọ, wọn ò fẹ́ wọ́n á kún, ṣùgbọ́n àwa náà ò ní gbà á láàbọ̀. Ẹ wò ó olórí ọ̀dọ́, ilé yá. Kọ́lá dìde, àwọn ìgbìmọ̀ náà fi oríkorí. Gómìnà kan ní a ó fún yín láàyè kí ẹ lọ rò ó, ẹ jókòó padà kí wọ́n ṣe yín ní àlejò. Ọmọbìnrin kan wọlé, ó bẹ̀rẹ̀ sí ní to ife tíì sí orí tábìlì, ó sì ń bu tíì sínú ife gbogbo wọn káríkárí. Inú ń bí olórí ọ̀dọ́ àti Kọ́lá. Ààrẹ ní kí wọn ó mu tíì wọn, ó tún ní inú mi ó dùn tí ẹ bá lè ro ọ̀rọ̀ náà tẹ́ ẹ rò ó dáradára. Kọ́lá ní bí a ó ti ṣe làá wí, ẹnìkan kì í yan àna rẹ̀ lódì, bí a ó ti ṣe òun ni a ti sọ yẹn. Ohun tó lè parí ọ̀rọ̀ yìí òun ni pé kí ẹ gbé ìjọba sílẹ̀ fún ẹni tó jáwé olúborí. Kọ́lá ti bẹ̀rẹ̀ sí ní mu tíì rẹ̀. Olórí ọ̀dọ́ ó ti gbé tíì rẹ̀ sókè kó tó tún gbé e sílẹ̀ padà sórí tábìlì. Ó ní Kọ́lá dìde, jẹ́ kí a máa lọ. Bí wọ́n ti ń bínú jáde lọ, àwọn gómìnà àti àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò tó wà níbẹ̀ wọ́n tún fi oríkorí. Bí olórí ọ̀dọ́ àti Kọ́lá ti dé ìta, olórí ọ̀dọ́ ní Kọ́lá, a ò ní jọ wọ ọkọ̀ kan náà, a ò sì ní lọ sí ibi tí gbogbo wa wà tí a ti máa ń pàdé tààrà báyìí. Bẹ́ẹ̀ ni a ò gbọdọ̀ lọ sí ilé wa tààrà, torí pé bí a bá ṣe bẹ́ẹ̀, bí ìgbà tí àkùkọ wa tó mọ̀ọ́mọ̀ fi ogbe orí rẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ ni. Bí ó bá ṣe é ṣe gan, alẹ́ òun ló yẹ kí a tó wọlé, nítorí ẹni tó ń ṣọ́ ni tí a kò ṣọ́. Ọ̀rọ̀ náà ti yé mi, alátiṣe òun yóò mọ àtiṣe ara rẹ̀. Ó ṣeun Kọ́lá, èyí túmọ̀ sí wípé ó lè di ọ̀la kí a tó tún fi ojú kan ara wa. Kọ́lá ní kò burú. Wọ́n dá takisí dúró. Kọ́lá wọ takisí náà, ó sì bá tirẹ̀ lọ. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, olórí ọ̀dọ́ náà dá takisí mìíràn dúró. Takisí náà sì gbé òun náà kúrò níbẹ̀. Ó kù díẹ̀ kí takisí tí olórí ọ̀dọ́ wọ̀ kó dé ibi pèpéle kan báyìí tí wọ́n mọ sí ojú pópó láti lè dín arí sísá ọkọ̀ kù. Ó rí takisí tí Kọ́lá wọ̀ tó páàkì sí ẹ̀gbẹ́ ọ̀nà tí àwọn èrò pé bò ó. Ó ní kí ẹni tó wa takisí tó wà nínú rẹ̀ ó dúró. Ó sọ̀ nínú ọkọ̀, ó sì lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ní ibi tí àwọn ènìyàn péjọ sí náà. Ó rí Kọ́lá tó nà gbalaja kalẹ̀ sílẹ̀ tó sì ń pọ fóòmù lẹ́nu. Ó ti kú pátápátá. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló mọ̀ pé májèlé wà nínú tíì tí Kọ́lá mu ní ọ́fíìsì ààrẹ. Ó padà sínú ọkọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó pàṣẹ fún onítàsí pé kó sínú ọkọ̀. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni ọkọ̀ náà parẹ́ kúrò níbẹ̀ bí iṣó. Aago 7 alẹ́ ó kù ìṣẹ́jú díẹ̀, òun ni olórí ọ̀dọ́ dé iwájú ilé rẹ̀. Ó kọ́kọ́ wo gbogbo àyíká fẹ́nẹ́fẹ́nẹ́ kó tó wọ inú ilé lọ. Bí ó ti dé inú ilé, ó yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lápò láti pè. Àsìkò yìí òun ló tó rí pé kò sí owó ìpè kankan mọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun. Ó pòṣé, ó ṣí ilẹ̀kùn, ó jáde síta láti lọ ra káàdì ìpè ní ilé kan báyìí tí kò jìnnà rárá sí yàrá rẹ̀. Bí ó ti dé ẹnu ọ̀nà ilé náà, òun ló kan ilẹ̀kùn. Ọmọbìnrin kan báyìí ó sì jáde sí i. Ẹ káalẹ́ máa o, ẹ káalẹ́ olórí ọ̀dọ́. Ẹ jọ̀wọ́ káàdì ìpè ni mo fẹ́ rà. Káàdì ti tán o, ó di ọ̀la kí a tó tún ní. Mo sì gbúdọ̀ pè ní alẹ́ yìí o. Kò burú, ẹ jẹ́ kí ọmọ lọ bá yín ra káàdì wá lọ́dọ̀ ìyá Àjàní. Ọmọbìnrin náà ké sí ọmọ rẹ̀ Kàfáyá nínú ilé pé kó wá lọ bá olórí ọ̀dọ́ ra káàdì ìpè wá. Kàfáyá gba owó lọ́wọ́ olórí ọ̀dọ́, ó sì jáde lọ. Olórí ọ̀dọ́ dúpẹ́ lọ́wọ́ obìnrin náà, ó sì padà sí yàrá rẹ̀. Ó gbé ẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní fi ọkàn ro gbogbo ohun tó ti ń ṣẹlẹ̀. Ẹnìkan kan ilẹ̀kùn yàrá olórí ọ̀dọ́. Olórí ọ̀dọ́ ní wọlé Kàfáyá, n ò tilẹ̀kùn. Ilẹ̀kùn ṣí pìrí. Àwọn ọkùnrin 4 kan wọlé. 2 nínú wọn wọ aṣọ ológun. Àwọn 2 tó kù wọ́n sì wọ aṣọ ọlọ́pàá. Ẹ̀rù bà olórí ọ̀dọ́. Ó bẹ̀rẹ̀ sí ní mí túpetúpe. Ọ̀kan nínú àwọn 2 tó wọ aṣọ ológun ó ti fa ìbọn ìléwọ́ kékeré kan báyìí yọ. Ó rẹ́rìn-ín, ó ní wọ́n ti sọ fún wa pé akọni ọkùnrin ni ọ́, a sì ti rí bẹ́ẹ̀ náà. Ó gbé ìbọn sí olórí ọ̀dọ́ ní ibi ọ̀kánkán ẹ̀mí. Ó yin ìbọn náà. Olórí ọ̀dọ́ bá ẹ̀yìn lọlẹ̀ lórí ibùsùn. Ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní sun jáde lára rẹ̀ bí ìṣẹ̀lẹ̀ rú. Láàárín ìṣẹ́jú àáyá, ẹ̀jẹ̀ ti mú ibùsùn rẹ̀ dúdú. Ó mí sókè, ó mí sódò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó rí bí àwọn tó yìnbọn fún òun náà bí wọ́n ṣe ń jáde lọ, ṣùgbọ́n
kò lè gbé apá, bẹ́ẹ̀ ni kò lè gbé ẹsẹ̀ mọ́. Òjijì òní olórí ọ̀dọ́ tají lójú oorun, òógùn ti bò ó dàrúdàrú. Ó wo yàrá náà yíká, ó ní orí mi mo dúpẹ́, àlá ni, ṣùgbọ́n kì í ṣe àlá lásán, àṣírí ńlá òní wọ́n fi hàn mí yìí. Wọn ò gbọdọ̀ sùn nínú ilé yìí lálẹ́ òní. Ó wo aago lára ògiri, aago 7 kọjá ìṣẹ́jú 5. Ó ní lẹ́nu ìgbàwo sí ìgbàwo náà, gbogbo ohun tí mo fi sùn lọ kò tí ì tó ìṣẹ́jú 5. Mo sì ti yára rí ìṣípayá bíi pé ó ti lé ní wákàtí 16 tí mo ti sùn. Omi gbígbóná kò gbọdọ̀ pẹ́ lẹ́nu. Ó dìde lórí ibùsùn, ó pààrọ̀ aṣọ rẹ̀. Ó ní kí Kàfáyá kó tètè mú káàdì ìpè náà dé, kí n pe Àdìgún àti àwọn tó kù láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún wọn, kí kó wá lè mọ̀ pé kánákáná ti nà ọmọ ẹ̀gà báyìí, ìjà ń bọ̀, àti pé kí kó wá máa múra ogun sílẹ̀, kí wọ́n sì máa ṣọ́ ibi tí wọn yóò máa rìn sí, torí pé àrìn fúnra òun là ń rìn bí a bá ń sin àlè ẹni. Ẹnìkan kan ilẹ̀kùn, olórí ọ̀dọ́ ní wọlé Kàfáyá, ìwọ náà òun ni mo ti ń dúró dè. Àwọn ọkùnrin 4 kan wọlé, 2 nínú wọn wọ aṣọ ọlọ́pàá, 2 tó kù sì wọ aṣọ ológun. Òógùn akọ́bọ olórí ọ̀dọ́, ó mọ̀ pé àlá tí òun lá òun ló ti yára fẹ́ ṣẹ. Ó rò lọ́kàn pé bí òun yóò bá tilẹ̀ kú, òun yóò jà fintafínta bí ọkùnrin. Ó sún díẹ̀ sí ibi etí ibùsùn rẹ̀. Ọ̀kan lára àwọn 2 tó wọ aṣọ ológun ó ti fa ìbọn yọ. Ó rẹ́rìn-ín, ó ní wọ́n fún ọ ní tíì o ò mu. Ó ti mọ̀ wípé májèlé wà nínú rẹ̀ àbí? Wọ́n ti sọ bẹ́ẹ̀ pé ọkùnrin ni ọ́, ó sì ti jẹ́wọ́ ọkùnrin ní tòótọ́. Ẹ̀yin ń da ìjọba láàmú. Ẹ ò mọ ohun tí wọ́n ń pè ní ìjọba ni. Gbogbo yín pátá òní ẹ ó fi mú dánrin. Wọ́n ti san owó ẹ̀mí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ abẹnugan nínú ẹgbẹ́ wèrè yín tí ẹ ń pè ní ẹgbẹ́ ọ̀dọ́ yẹn. Ìwọ sì ní ẹni àkọ́kọ́ nínú ìwé tí wọ́n fún wa. Lẹ́yìn tí a bá pa ọ́ tán, òní a ó lọ pa èyí wèrè tó lágídí burúkú tí ò mọ̀ pé ọ̀rọ̀ kan ní ènìyàn kì í sọ tí wọ́n ń pè ní Àdìgún yẹn. Ìgbà tí a bá pa gbogbo ẹ̀yin aṣíwájú wọn tán, kí a tún wá wo ẹni tí yóò láyà láti wá da ààrẹ láàmú. Olórí ọ̀dọ́ ní ojú gbà mí ti fún ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin. Ṣé bí ọ̀dọ́ ni ẹ̀yin náà? Ẹ̀yin tó yẹ kí ẹ darapọ̀ mọ́ wa, kí a jọ pa ìtọ̀pọ̀ kó lè hó, kí a dijú mọ́rí, kí a ja ogun náà, kí a lè rí ẹ̀yìn tó dára fi sílẹ̀ fún àrọ́mọdọ́mọ wa. Ìbànújẹ́ ọkàn òun ló jẹ́ fún mi pé ẹ̀yin tó yẹ kí ẹ jẹ́ àwòkọ́ṣe fún àwọn tó ń bọ̀ lẹ́yìn, òun ni wọ́n tún wá rán níṣẹ́ pé kí ẹ lọ pa àwọn tó ń jìjàgbara, pé kí ilẹ̀ yìí náà kó lè máa figagbága pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó láàmìlàaka lágbàáyé. Èmi ti mọ̀ pé òpin dé bá mi ní òní náà. Mo fẹ́ kí ẹ mọ̀ pé ẹ̀rù ikú ò bà mí mọ́. Sí ọ ẹni tó lè pa ara tí kò lè pa ẹ̀mí. Olórí ọ̀dọ́ kan ṣoṣo òun ni ẹ fẹ́ pa ní alẹ́ yìí. Ohun tí ẹ ò mọ̀ ni wípé ẹgbẹ̀rún ènìyàn tó tún le ju èmi lọ òun ni yóò dìde láti jìjà òmìnira ní ọ̀la. Àánú yín ló ṣe mí nítorí ikú tí yóò pa ẹ̀yin wọ̀nyí yóò burú ju èyí tí ẹ fẹ́ fi pa mí. Yóò burú ju èyí tí ẹ fẹ́ fi pa mí lónìí lọ. Ọmọ ológun tó mú ìbọn lọ́wọ́, ó súnmọ́ olórí ọ̀dọ́ díẹ̀, ó ní o káre. Wọ́n ti sọ fún wa pé akin ni ọ́, ó sì ti hùwà akin. Bí ó bá ṣe ẹlòmíràn òun lórí ìbọn bí ìwọ ti rí yìí, yóò ti máa tọ̀ sí ṣòkòtò. Káròyìn ènìyàn kò tó ká bá bẹ́ẹ̀. Ohun tí mo fẹ́ kó mọ̀ ni pé kò sí àwáwí, àlọ́ tàbí àrọwà tí o lè pa tó lè yí wa lọ́kàn padà. Òní dandan, òní títán yóò dé bá ọ. Ọkùnrin tó mú ìbọn lọ́wọ́ náà káwọ́ ìbọn rẹ̀ wálẹ̀. Ó káwọ́ ìbọn rẹ̀ wálẹ̀ díẹ̀. Ó rẹ́rìn-ín ìyàngì. Ó yíjú padà láti wo àwọn tó kù rẹ̀. Olórí ọ̀dọ́ sáré fa àdá kan yọ lábẹ́ ibùsùn rẹ̀. Ó fi gbogbo agbára gbé àdá náà sókè. Ó sì sa ológun náà ní àdá lọ́wọ́. Ẹsẹ̀kẹsẹ̀ òun ni ìbọn jábọ́ lọ́wọ́ ológun náà. Ẹ̀jẹ̀ sì ń dà lára rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Olórí ọ̀dọ́ ó ti yára ti ọkùnrin náà lu àwọn tó kù rẹ̀ kó lè tètè mú ìbọn tó jábọ́ sílẹ̀. Ṣùgbọ́n ọkùnrin kejì tó wọ aṣọ ológun ó ti yára fa ìbọn tirẹ̀ yọ. Ó yìn lu olórí ọ̀dọ́ ní ibi ọ̀kánkán ẹ̀mí. Olórí ọ̀dọ́ bá ìyìn lọlẹ̀ lórí ibùsùn. Ó sì bẹ̀rẹ̀ sí ní ta wàìwàì lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí adìyẹ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dú lọ́rùn. Ọ̀kan lára àwọn 2 tó wọ aṣọ ọlọ́pàá, ó lọ rí aṣọ olórí ọ̀dọ́ kan lórí ìkọ́. Ó ya aṣọ náà, ó sì fi di ọwọ́ ológun tí wọ́n sá ní àdá. Kàfáyá ti dé ẹnu ọ̀nà ìta kó tó gbọ́ ìró ìbọn tí wọ́n yìn fún olórí ọ̀dọ́. Ó kára ró díẹ̀, ó farasin sí ibì kan. Kò pẹ́ púpọ̀ torí tí ilẹ̀kùn yàrá olórí ọ̀dọ́ sí. Ó sì rí àwọn ọkùnrin 4 tí wọ́n ń jáde bọ̀ ní ìta. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí wọ́n ti lọ tán, Kàfáyá sáré wọlé lọ sí yàrá olórí ọ̀dọ́.
ó bá olórí ọ̀dọ́ lórí ibùsùn tó ń pọ̀ kàkà ikú. Ẹ̀rù bà Kàfáyá, ó fẹ́ sá jáde padà láti lọ pe bàbá àti ìyá rẹ̀ kí wọ́n lè gbé olórí ọ̀dọ́ lọ sí ilé ìwòsàn. Ó gbọ́ tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olórí ọ̀dọ́ ń dún. Ó padà sẹ́yìn láti lọ wo ẹni tó ń pè náà. Ó gbé ìpè náà. Báyìí òun ni orí kejì ìwé ìtàn Ọ̀nà Òmìnira òun ló parí. Orí kẹta òun la wà báyìí. Àkọlé wo ló ń bẹ ń bẹ? Ikú ń dẹdẹ̀dẹ̀. Ikú ń dẹdẹ̀dẹ̀. Ẹ̀ló olórí ọ̀dọ́, károdò ká sùn, kí ni ara ilé ò bá mu? Àti ọ̀sán òní a ti gbọ́ nípa ikú Kọ́lá tí ẹjọ́ lọ. Àti ìgbà náà òní a ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ títí tí kò lọ. Ibo ni ìwọ wà báyìí? Kàfáyá ní wọ́n ti yìnbọn pa olórí ọ̀dọ́ náà o. Ìbọn? Ta ni? Nígbà wo? Ta ló ń sọ̀rọ̀? Ibo ló wà? Kàfáyá ní orúkọ mi o. Ilé wọn ni mo wà báyìí. Ohun tó ń sọ̀rọ̀ náà ní kò burú, à ń bọ̀, a ò ní pẹ́ dé ọ̀dọ̀ rẹ. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan dúró níwájú ilé olórí ọ̀dọ́. Àdìgún, Kẹ́mi, Òjó, igbákejì olórí ọ̀dọ́ àti Gbadé wọ́n sọ̀kalẹ̀ nínú ọkọ̀ náà. Tààrà ẹnu ọ̀nà yàrá olórí ọ̀dọ́ òun ni wọ́n fi orí lé. Bí wọ́n ti ń wọlé lọ òun ni wọ́n rí tí Kàfáyá àti àwọn òbí rẹ̀ yọ lẹ́yìn wọn. Igbákejì olórí ọ̀dọ́ ní àbí ìwọ ni Kàfáyá? Bẹ́ẹ̀ ni sà, o ṣeun. Báwo ni gbogbo rẹ̀ ṣe ṣẹlẹ̀ gan àti pé ibo ni olórí ọ̀dọ́ wà báyìí? Kàfáyá ń ṣàlàyé fún wọn bó ti mú wọn wọnú ilé lọ. Bí wọ́n ti wọlé, wọ́n rí pé olórí ọ̀dọ́ sì ń mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àdìgún sáré súnmọ́, ó gbé orí rẹ̀ lé ẹsẹ̀. Ó ní Dáramọ́lá, kí ló ṣẹlẹ̀ gan àti pé àwọn wo òun ló dán irú èyí wò? Dáramọ́lá la ojú fún ìgbà àkọ́kọ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Ẹ̀yìn ojú rẹ̀ pọ́n kankan bí ẹ̀yìn iná. Ó dàbí ìgbà tí wọ́n da ẹ̀jẹ̀ sí i lójú. Ó ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni ò gbọ́n tó ń wí. Ó ha ọ̀fun, ó ní ẹ fún mi lómi mu. Kẹ́mi kọ̀ jálẹ̀, ó ní wọn ò gbúdọ̀ fún un lómi mu. Ó ní wọn ò gbúdọ̀ fún un lómi mu báyìí àfi bí wọ́n bá fẹ́ kí ẹ̀mí ó bọ́ lẹ́nu rẹ̀. Ó ní kí wọ́n jẹ́ kí àwọn tètè máa gbé e lọ sí ilé ìwòsàn. Àdìgún gbé orí rẹ̀ kúrò lórí ẹsẹ̀ rẹ̀. Ó dìde pé kí àwọn tètè máa gbé e lọ sí ibi tí yóò ti gba ìtọ́jú. Olórí ọ̀dọ́ ní ẹ má ṣe ìyọnu kankan mọ́ torí ẹ̀pà ò gbóró mọ́. Ẹ gbìyànjú kẹ wá bùnmi kúkọ̀ yìí ní àwárí. Òun ni Joshua tí yóò kó gbogbo yín dé ilẹ̀ ìlérí. Ó gbójú, ó gbóyà, ó sì lè fi ara da ìṣòro kí ìṣòro. Àwárí tí obìnrin wá nǹkan bẹ̀ ó ní kí ẹ fi ọ̀rọ̀ rẹ̀ ṣe nítorí pé gbogbo làálàá wa wọ̀nyí kò gbọdọ̀ já sí asán. Ẹ rí i dájú pé ẹ ja ogun náà ní àjàṣẹ́gun. Ìnagijẹ bùnmi a máa jẹ́ Bẹ́ṣù. Kò pé ọ̀rọ̀ náà jálẹ̀ tó fi wúkọ́ kẹ̀kẹ́ tó sì dákẹ́ lọ gbárí. Kẹ́mi ní ẹ má jẹ́ kí a fi àkókò ṣòfò rárá. Ìjáfara ewu ńlá ni. Ẹ gbé olórí ọ̀dọ́ kí a máa lọ sí ibi tí yóò ti gba ìtọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀. Àdìgún dìde nílẹ̀. Ó ní kí igbákejì olórí ọ̀dọ́ àti Gbadé kí wọ́n gbé olórí ọ̀dọ́. Ó kọjú sí Òjó. Ó ní kó bá òun pe dókítà lórí aago. Ó ní kó bá òun pe dókítà lórí aago pé kó máa múra sílẹ̀ fún ìtọ́jú pàjáwìrì. Àdìgún ti dé ẹnu ọ̀nà ìta kó tó gbọ́ tí igbákejì olórí ọ̀dọ́ ní ọ̀sán já ọrùn dọ̀pá, tìró ti yẹ̀ lójú òkú, ẹlẹ́kọ̀ọ́run ó ti polówó. Àdìgún dúró sí i, ó wẹ̀yìn wò, ó sì rí tí olórí ọ̀dọ́ náà gbalaja sílẹ̀ tí kò mira tàbí mímọ́. Ọkàn rẹ̀ bàjẹ́ gidigidi. Ó padà sẹ́yìn lọ sí ibi tí òkú olórí ọ̀dọ́ wà. Ó ní Dáramọ́lá, a ò tí ì tọ́ ọtí wò, ó ní okùn bàtẹ́ ti ń já yìí. Mo mọ̀ pé akọni ni ọ́, ó sì ti ṣe iṣẹ́ akọni nípa fífi ẹ̀mí rẹ̀ sí ètùtù kí ilẹ̀ yìí kó lè dára. Àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí a ò ní gbàgbé akitiyan rẹ láéláé. Orílẹ̀-èdè yìí kò sì ní gbàgbé ìgbìyànjú rẹ láéláé. Orúkọ rẹ kò ní parẹ́ nínú ìwé ìtàn nílẹ̀ yìí láéláé. Títí ayé òun la ó máa ṣèrántí rẹ. Àdìgún bú sẹ́kún gbẹ̀ẹ́. Òjó, igbákejì olórí ọ̀dọ́, Kàfáyá, ìyá àti bàbá rẹ̀ pẹ̀lú Gbadé náà bẹ̀rẹ̀ sí ní sunkún. Ṣùgbọ́n akọ igi tí kìí soje òun ni Kẹ́mi ní tirẹ̀. Kò ké, bẹ́ẹ̀ ni kò somi lójú rárá. Ó ní ènìyàn tó ń gbélẹ̀ òun ló ń pòkú mọ́. Ẹni tó ń sunkún ariwo lásán ló ń pa. Ẹkún òde bí ọ̀ràn gbé ń dun ni. Bí a bá sunkún láti òní di ọ̀la, kò ní kí ẹni tó ti kú ó padà sáyé. Ẹ palẹ̀ òkú yìí mọ́ ló kù. Báyìí kí a lè tún mọ ohun tó bá tún kù láti ṣe. Òkú kúkú ń sọkún òkú ni. Àkàsọ̀ lórí wọn ń sọkún ara wọn. Ti Dáramọ́lá òun ló délẹ̀ yìí. Ọjọ́ wo la mọ̀ tí yóò kan àwa náà?
ohun kan tí mo mọ̀ tó sì dá mi lójú ni pé a ó gba ẹ̀tọ́ wa padà dandan. Kábíyèsí Olódùmarè, olórí ọ̀dọ́ mọ̀ sí bẹ́ẹ̀ ó tẹrí gba sọ o. Ṣé àwọn ọ̀dọ́ wọn ò lè gba ẹ̀tọ́ wọn padà báyìí? Ẹ wò mí, ẹ jẹ́ kí n máa ṣẹnu dédé síbí fún tòní. A máa tẹ̀síwájú bó bá di ọjọ́ àìkú ìyẹn Sunday pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. Ibi tá a bá dé òun náà láti máa tẹ̀síwájú. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá mi òun ló ń Jọláwuyì. Ẹ má gbàgbé o láti subscribe sí YouTube channel ká lè túbọ̀ máa gbádùn ara wa dáadáa síwájú àti síwájú sí i. Títí dìgbà mẹ́ta tún máa pàdé, orí ń fáwọn ẹ̀dọ̀ ń dògbìn, òtútù kì í mẹ́ja lálẹ́ odò, ẹnìkan ikú dídí mọ̀dẹ́kù lójú. Ayọ̀ àtàláfíà tí mò ń fi yín lẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wọ́n tún padà máa bá yín bó bá dẹ̀ mí. Ó dìgbà kan náà.